ẹ má bàlú Èkó jẹ́ fún wa, gbogbo kùrùkẹrẹ yín ló ti ń fojú hàn lábẹ́ ìwọ́de tí ẹ fẹ́ gbé kalẹ̀. Àwọn àpapọ̀ ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ọ̀dọ́langba ni wọ́n ń sọ gbọmọgbọmọ lórí àpáta kìíyẹ̀ Èkó ò ní bàjẹ́ ládúró lé. A mọ̀ wípé lórí ẹ̀tọ́ ni fún ẹnikẹ́ni láti ṣe ìwọ́de, ṣùgbọ́n ìwọ́de ní láti lọ ní ìlànà tí ó ní fa ìpalára bá ìlú. Àwọn ọ̀dọ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkó tí wọ́n kóra jọ ṣèwọ́de ẹ̀sọ̀pẹ̀lẹ́ ni wọ́n sọ wípé àwọn kò kórajọ láti tako ẹnikẹ́ni lórí ìṣèwọ́de tàbí láti sọ fún ẹnikẹ́ni láti má ta kàngbà pẹ̀lú aṣáájú níbikíbi, ṣùgbọ́n irú bí ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè fa ìbẹ̀rùbojo sọ́kàn àyà àwọn ará ìlú àti wípé àwọn olóṣèlú lè gba ọ̀nà ìwọ́de náà fún tìmọ̀ òṣèlú tiwọn. Àwọn ọ̀dọ́langba ọ̀hún ní látàrí àkójọpọ̀ ìṣèwádìí lórí ìwọ́de tí wọ́n fẹ́ ṣe ti fi hàn wípé ìwọ́de náà fún ti olóṣèlú ni, kì í ṣe nípa ebi tó ń pa ará ìlú àti pàápàá kì í ṣe láti jà fún ẹ̀tọ́ àwọn olùgbé Èkó tí ebi ń pa. Wọ́n ní kódà àwọn ará ìlú Èkó alákìtiyan iṣẹ́ ni wọ́n jẹ́. Wọ́n ní nítorí ìdí èyí Èkó ò gbàgbẹ̀rẹ́, bẹ́ẹ̀ ni ará ìlú Èkó tako ìwọ́dekíwọ́de. Wọ́n wá ní kí eku ilé gbọ́ kó sọ fún toko wípé àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó tí wọ́n jẹ́ ọ̀dọ́langba ń bọ̀ wá tako àwọn ajẹgúdújẹrá olóṣèlú tí wọ́n fẹ́ ba ìlú Èkó jẹ́ ní àsìkò ìwọ́de tàbí láti ba dúkìá ìlú Èkó jẹ́, tí wọ́n hùwà bí olólùfẹ́ ìpínlẹ̀ Èkó tu itọ́ funfun sínú tu dúdú jáde látàrí ìmọ̀tara ẹni. Wọ́n ní bí òkìtì ọ̀gán làwọn dúró bí lákọ láti dáàbòbo ìpínlẹ̀ Èkó kúrò lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ lùlú gángan tí wọ́n ń gbèrò láti lo àǹfààní ìwọ́de dá rúgúdù sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Gbogbo wa tá wà ń bíbà yìí a jẹ́ àwa ọmọ Èkó tá à ń gbélé Èkó tá a dàgbà sí Èkó. Gbogbo wa wà níbí báyìí láàárọ̀ ẹ̀ nítorí nǹkan tó wà níwájú wa tí àwọn kan sọ wípé àwọn fẹ́ ṣe protest. Gbogbo wa tá wà ń bíbà yìí gbogbo wa la mọ̀ pé protest rights citizen ni ìwọ́de, ṣùgbọ́n a tún mọ̀ pé nínú àwọn ìgbésẹ̀ kan, irú àwọn ìgbésẹ̀ yìí àwọn kan wọ́n máa ń ṣe jàǹbá, wọ́n máa ń nǹkan tó yẹ kó ṣe wọ́n ní ṣe, wọ́n á di pé wọ́n sọ ìlú sí ibi tí àwọn èèyàn máa fọ́lé, wọ́n máa bára wọn jà, wọ́n máa ṣe nǹkan tí kò yẹ kó ṣe. Ìdí ẹ̀ ni gbogbo wa fi wá bíbà yìí láàárọ̀ ẹ̀ pé àwa ọmọ Èkó a mọ̀ pé ìmọ̀de ó ṣe pàtàkì fún àwọn èèyàn, ṣùgbọ́n a fẹ́ wàhálà nílùú wa, a fẹ́ wàhálà lÉkòó wa. Fún àwa táwa ń bíbà tá jẹ́ ọmọ Èkó, à ń sọ pé Èkó ó ń ṣiṣẹ́ fún àwa. Ìjọba Babájídé Olúṣọlá Sanwó-Olú wọ́n mọ̀, gbogbo ìjọba àti àwọn tó ń bá wọn ṣiṣẹ́ wọ́n mọ̀ pé iṣẹ́ yìí wà níwájú wọn, but gbogbo wa táwa ń bí a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun, a dẹ̀ mọ̀ pé wọ́n ń gbìyànjú, inú wa dẹ̀ dùn sí iṣẹ́ tó ń ṣe, a dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí wà tó yìí máa ṣe. Nítorí ẹ̀ ni gbogbo wa fi wá pé a máa gbà wọ́n láàyè láti máa ṣiṣẹ́ tó ń ṣe. Àwọn ò fẹ́ wàhálà lÉkòó, a fẹ́ ìjà lÉkòó, Èkó ń ṣiṣẹ́ fún àwa. Nítorí ẹ̀ ni gbogbo wa ta mọ̀ pé àwa ọmọ Èkó la fi wá síbí bá láàárọ̀ ẹ̀, ta so wọ́n pọ̀ pé Èkó wa ń ṣiṣẹ́ fún wa o. A mọ̀ pé iṣẹ́ yìí wà tó yìí máa ṣe, ṣùgbọ́n a fẹ́ wàhálà. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dúró ìmọ̀de lọ́jọ́sí, gbogbo wàhálà yẹn àìtí ìráìsàn, gbogbo ilé tọ́jọ́, àwọn station tọ́jọ́, àwọn mọ́tò tọ́jọ́, kò ń ṣe àwọn dúkìá ìjọba, dúkìá gbogbo wa ni. Owó àwa taxpayers ni wọ́n fi ń ra gbogbo kíní yẹn. Tó táwọn kan bá wá tó bá dàrú, dúkìá titi wa ló ń dàrú, a dẹ̀ ti mọ́lé. Nítorí ẹ̀ ni gbogbo wa sọwọ́ papọ̀, a dẹ̀ dìde pé ọ̀tẹ̀ yìí o, àní jókòó, àní dúró tó máa ṣẹlẹ̀. Àwa máa kọ́kọ́ jáde ká sọ fún wọn pé Èkó wa ó ń ṣiṣẹ́ fún àwa, a dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí wà, ṣùgbọ́n ó tẹ́ wa lọ́rùn. Ẹni tó bá mọ̀ pé kò tẹ́ òun lọ́rùn kó lọ sí ìlú titi ẹ̀ kó lọ ṣe ìmọ̀de níbẹ̀, but àwa táwa ń bí à ń sọ pé Èkó ó ń ṣiṣẹ́,
à ń tún fi ètò yìí àfífètò yìí kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tó mọ̀ pé wọ́n wà látẹ̀kọ́ tó fẹ́ ṣe gbogbo kínní àwa ọmọ Èkó àjọ dúró gbogbo wa àjọ dúró ládẹ sọwọ́pọ̀ pé Èkó ń ṣiṣẹ́ fún wa a dẹ̀ fi àsìkò yìí sọ fáwọn òbí wa tó wà nílé pé ẹ jọ̀ọ́ ẹ bá wa kìlọ̀ fáwọn ọmọ yín àfẹ́ kọ́ bọ́ síta kọ́ wá ṣe jàǹbá kí gbogbo wa ká wà nílé kí gbogbo wa ká máa ṣe iṣẹ́ tá à ń ṣe Èkó ń ṣiṣẹ́ fún wa gbogbo wa náà la máa sọwọ́pọ̀ tí Èkó máa fi gbìyànjú sí ìgbéga ìpínlẹ̀ Èkó àjọ máa ṣe gbogbo. Thank you. wọ́n ní ṣe ká rán wọn létí ọ̀pọ̀ dúkìá tí wọ́n bàjẹ́ ní ọdún 2020 èyí tó jẹ́ wípé lórí taxpayers ni wọ́n fi gbé àwọn dúkìá náà dìde èyí tó di ẹrù ńlá láti gbé dìde títí di ìwòyí. wọ́n ní mélòó ní kákà nínú eyín adépèlé onírúurú ètò tí ìṣèjọba ìpínlẹ̀ Èkó ti gbé dìde láti ran àwọn ọ̀dọ́ àwùjọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó. wọ́n ní ohun afẹ̀sọ̀mú kì í bàjẹ́ tóun tá bá fọwọ́ agbára mú kòkòkòkò ní le. wọ́n ní nítorí náà ọ̀dọ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkó gbọ̀ngbọ̀n báyìí làwọn dúró bíi igi ọgbà fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu sọ wípé Èkó ò ní bàjẹ́.